Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wá kò ní dì. Ajíbádé Emmanuel náà ni oníròyìn yín fún títí òní. Ìròyìn tí mo sì mú wá lónìí ni àwọn àgbààgbà àríwá yin ìgbésẹ̀ ààbò, wọ́n sì pe àwọn ọmọ Nàìjíríà sí ìṣọ̀kan. Àwọn àgbààgbà kan láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà ti fi ìyìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ohun tí wọ́n ń pè ní ìlọsíwájú nínú ìgbésẹ̀ láti mú ààbò dára sí ní orílẹ̀-èdè náà. Àwọn àgbààgbà náà tí wọ́n wà lábẹ́ ẹgbẹ́ Northern Elders Progressive Movement, wọ́n sọ pé àwọn ọmọ ogun àti àwọn iléeṣẹ́ ààbò tí ń ṣiṣẹ́ takuntakun pàápàá ní àwọn ìpínlẹ̀ àríwá lọ́wọ́ ìwọ̀ oòrùn àti dín iṣẹ́ àwọn agbébọn àti àwọn ọ̀daràn kù. Nínú àlàyé tí akọ̀wé ẹgbẹ́ náà fi síta, Yusuf Abubakar, ó sọ pé ó ṣe pàtàkì kí àwọn ọmọ Nàìjíríà mọ̀ pé àwọn ọmọ ogun ń fi ẹ̀mí wọn wéwu láti dáàbò bo orílẹ̀-èdè. Ó ní ọ̀pọ̀ ibi tí àwọn agbébọn ti ń fi ṣe ibi ìfarapamọ́ ni àwọn ọmọ ogun ti wọ̀ tí wọ́n sì ti tú àwọn ẹgbẹ́ ọ̀daràn kan ká. Ó sọ pé èyí ti mú kí àwọn aráàlú ní àwọn agbègbè kan bẹ̀rẹ̀ sí ń retí pé ààbò lè túbọ̀ dára. Síbẹ̀, ẹgbẹ́ náà sọ pé iṣẹ́ náà kò tíì parí o. Wọ́n ní gbogbo ọmọ Nàìjíríà gbọdọ̀ ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ààbò kí wọ́n sì máa fún wọn ní ìsọfúnni tó lè ràn wọ́n lọ́wọ́. Àwọn àgbààgbà náà tún pe gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè láyìíká ẹ̀yà, ẹ̀sìn tàbí ẹgbẹ́ òṣèlú sí pé kí wọ́n gbé ìṣọ̀kan kalẹ̀. Wọ́n ní bí àwọn ènìyàn bá ń fi ìyàtọ̀ sí ara wọn, ó lè ṣòro láti mú àlàáfíà àti ìdàgbàsókè wá. Ọ̀kan lára àwọn aṣáájú ẹgbẹ́ náà sọ pé orílẹ̀-èdè wa lè lọ sí iwájú bí a bá ṣiṣẹ́ pọ̀. Kò yẹ kí ìyàtọ̀ ẹ̀yà tàbí ẹ̀sìn yà wá sọ́tọ̀. Ó tún sọ pé àwọn ọmọ ogun àti àwọn iléeṣẹ́ ààbò yẹ fún ìyìn nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe láti dáàbò bo àwọn ará ìlú. Àwọn àgbààgbà náà ní gbogbo ènìyàn gbọdọ̀ máa gbàdúrà fún àlàáfíà kí wọ́n sì máa ṣàtìlẹ́yìn fún gbogbo ìgbésẹ̀ tó máa mú kí orílẹ̀-èdè ní ààbò. Ní ọwọ́ kejì, wọ́n rọ ìjọba pé kí wọ́n má ṣe dáwọ́ dúró nínú ìjà àwọn agbébọn àti àwọn ẹgbẹ́ ọ̀daràn náà. Wọ́n ní ó yẹ kí ìjọba tún máa pèsè ohun èlò tó yẹ fún àwọn ọmọ ogun àti àwọn iléeṣẹ́ ààbò kí wọ́n lè ṣe iṣẹ́ wọn dáadáa. Níparí, ẹgbẹ́ náà sọ pé ìṣọ̀kan, àlàáfíà àti ìfọwọ́sowọ́pọ̀ ni yóò jẹ́ ọ̀nà tó dára jùlọ láti mú kí Nàìjíríà borí àwọn ìṣòro ààbò tó ń dojú kọ ọ́. Wọ́n ní bí gbogbo ọmọ orílẹ̀-èdè bá ṣiṣẹ́ pọ̀, ọjọ́ iwájú rere yóò wà fún Nàìjíríà. Ẹ ṣé, báyìí ni àrìmọ fún ìròyìn títí òní. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24